àyájọ́ ọjọ́ eérú fáwọn ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì tí í ṣe onígbàgbọ́ jákèjádò àgbáńlá ayé. Ọjọ́ tí wọ́n yà sọ́tọ̀ káàkiri àgbáńlá ayé nínú òǹkà ọjọ́ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì fún ìbẹ̀rẹ̀ ààwẹ̀ àwọn onígbàgbọ́ tí í ṣe ààwẹ̀ ọmọlẹ́yìn Kristi lẹ́ǹtì. Akọ̀ròyìn wa Fatima Azan náà darapọ̀ mọ́ àwọn àwùjọ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì láti mọ kókó ohun pàtàkì bí àyájọ́ ọjọ́ òní ṣe jẹ́ tó sì jábọ̀ tó ṣẹlẹ̀ lọ́hùn. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí látẹnu Agboola Elúfowójù. Ọjọ́ Wednesday Ẹ̀rú ló sàmì ìbẹ̀rẹ̀ ààwẹ̀ lẹ́ǹtì 40 ọ̀sán àti 40 òru, èyí tó ń ṣe àfihàn ìpalẹ̀mọ́ fún àjíǹde nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀, àwọn ìjọ ìṣẹ̀ǹbáyé bíi ìjọ Àgùdà, ìjọ Lutherans, ìjọ Anglican àti àwọn ìjọ mìíràn tó wá láti ilẹ̀ aláwọ̀ funfun ni wọ́n máa ń ṣe ètò yìí ní gbogbo ìgbà jùlọ pẹ̀lú ààwẹ̀ àti àdúrà ni wọ́n fi máa ń bẹ̀rẹ̀. Ọjọ́ Wednesday Ẹ̀rú yìí ni ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì máa ń lọ sí ilé ìjọsìn níbi tí wọn yóò ti fi eérú sàmì sí orí wọn, èyí tó ń ṣe àfihàn wípé ìdáríjìn àti wípé gẹ́gẹ́ bí a ti mọ̀ pé nínú ilẹ̀ ni a ti dá wa, inú ilẹ̀ náà ni a ó sì padà sí. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé wọ́n máa ń sun àwọn mọ̀rìwò ọ̀pẹ tí wọ́n lò ní ọjọ́ ìsinmi ọ̀pẹ ní ọdún tó ti kọjá, òun ni wọ́n máa ń fi eérú rẹ̀ sí etí ọjọ́ Wednesday Ẹ̀rú tí wọ́n ń ṣe yìí. Bákan náà ni ọjọ́ yìí tún wà fún gbígba àwẹ̀ àti yíyẹra fún ẹran jíjẹ, ní èyí tí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì tún máa ń ṣe láti yẹra fún àwọn àdídùn ní àkókò àwẹ̀ lẹ́ǹtì. Àlùfáà ìjọ St. Sebastian Catholic Church Ìjẹ̀bú-Òde, Father Anthony Thomas àti ọ̀kan lára àwọn ọmọ olùjọ́sìn ilé ìjọsìn náà sọ̀rọ̀ nípa pàtàkì ọjọ́ yìí. Eérú yìí ni ó ṣe ìrántí ipa pàtàkì tí ìdáríjìn wà àti wípé ààwẹ̀ àti nínáwó ọrẹ sí àwọn tí kò ní ṣe pàtàkì ní àkókò àwẹ̀ lẹ́ǹtì yìí.